Kundi mo kí ìmọ̀ mùsùlùmí fàlàáfíà amòfin àgbà ní pópó small but mighty ara kékeré ẹ́ńjìnì bàbà. Òun kọ́tà dúnìyà. Mo kí máa ń wulẹ̀ wa. Ṣẹ̀rẹ̀ òfin ká díyẹ̀ ní wọ́n kọ́nà tí ẹ bá kọ́ ní bolé yẹn ní kẹ́ wọlé rẹ̀. Wà ní kí ó mú kò ní jí ó rálá àfi àgbà sí lè jẹ́. Ní máa ti ààrẹ ta kárí báyìí. Wà ní kí ó mú ní máa ti ààrẹ ta kárí báyìí. Wọ́n kẹ̀ wọ́n ní sọ̀rọ̀ yìí. Bàbá nìyẹn. Màkàmọ̀ tí bàbá ilé ọba ń kùn lónìí. Bá kùn lónìí. Ó kéré náà ọmọ kí ó tó lè wù. Ó kéré. Ó kéré. Ó ṣe nílé màkàmọ̀ bàkà sáà ní Muhammad. Ẹ jọ fún ọmọ kí wá ti fẹ́ bí àlọ́dọ̀ yín. Ẹ bàbá àgbà mo kí yín o. Ilé yóò ní túmọ̀ lórí. Àmín. Mo kí yín púpọ̀. Òun kọ́tà dúnìyà. بخوف وعيد وذكر للموت أوثق كلمة أبو جليل وكي تهلوا بنور العلم في روضة التقى bàbá lè gbàgbà bẹ́ẹ̀ ni travel náà ti sẹ́rìn àjò ìṣẹ̀lẹ̀ àjò ẹ̀kọ́ ṣe kí ní kaná tí ò kọ́mọ̀ ọdún tí kàlífà ti mọ́kàdé ẹ̀yẹ fi orí yíwú ẹrù ní airport báyìí. Ó sì kú òní tí àbá rí àgbà ní nínú àfáà lẹ́yìn lónìí. Àìrí nǹkan jẹ kó jẹ́ ọmọ báwọn. Àdámọ́ yín tó dáa ní bẹ́ẹ̀ bá jọ yín yóò dààmú díẹ̀. Yóò dààmú díẹ̀. Ẹ wá ru ẹrù ní airport báyìí pẹ̀lú orí yín tẹ̀lé táwọn géńdé tó ní tó lè rù yẹn. Ọba ilé kí ó bọ̀. Òun kọ́tà yóò tún níyà bí kọ́ọ̀fì wà ní ìdìnnà. Wà ní kírú lè máa ti àwọn ìtàgé kẹrìbẹ. Bàbá ilé ọba yìí, Sheikh Yunus Abdulsalam Agbọ́dárájí. Àwọn ni wọ́n mú IP wá fún mi. Wọ́n fẹ́ kẹ́ gbọ́ kí n tó sọ̀rọ̀. Àwọn ni wọ́n pè mí, àwọn ni bàbá ń lé lálù ní kí wọ́n wá sọ fún mi. Torí ọmọ kí mà wọn lọ́dọ̀ mi. Wọ́n mọ̀ pé ní àwọn chicken mi ní ẹwà. Wọ́n ní kọ́kọ́rọ́ mi lọ, wọ́n lè sí wọ́n lè tì. Ọmọ kọ́tà dúnyà. Nínú àti ìjà lọ ní bẹ̀rẹ̀ ọlọ́pàá ní ẹwà. Bí ọ̀hún fi wáyé ìdírí. Wọ́n ní kí ó lè máa ti àwọn ìtàhùn kárìbá. Anábìrán wa, wọ́n lè bọ̀ yóò sá sí kòtò. Yóò sá sí kòtò. Abubakar ló wá ṣáájú. Arábìnrin kí ló dé? Ó ní wọ́n lè gẹ̀gùn dì á. Wọ́n lè gẹ̀gùn dì á. Tí wọ́n fi lù ẹ́ tí wọ́n fi lù mí lórí lẹ̀. Tó bá ti gbọ́ gbì lórí mi, wọ́n lè padà. Ìjọba àpò ọkùnkùn pa mí. Ọmọ kọ́tà yóò ní ẹ́. Wọ́n wá lọ̀rọ̀ nínú kòtò. Orúkún ànábì. Òkùnrin tí wọ́n fò sí. Òkú múra dání, àpá ìyá ká jẹ́ kó lùlù. Wà á fún dálùmù bàdà nàbí Muhammadi. Yóò bó rẹ jẹrẹ. Abubakiri ṣètì gbogbo ìpàdé wà nàdà. Bàbá ni ọba sẹ́ẹ̀ bínú. Abubakar wá tẹ́ ẹsẹ̀ kalẹ̀ báyìí. Ó tẹ́ ẹsẹ̀ kalẹ̀. Ẹ jọ ẹ̀yin ọmọ kí ó lẹ kú bí. Bàbá ló kọ́ ní ọmọ rẹ̀ kọ́ ni wàhálà ó bà ọ́. Wàhálà ni ó kọ́ bá ọ́. Àbíkọ́ gbà fọmọ náà. Àbíkọ́ gbà ọ́. Ẹ mọ̀ gbà. Wọ́n gbà. Bàbá gbà. Wàláhì wọ́n gbà. Bàbá gbà.
ní àríwá ìṣòlẹ̀ ẹsẹ̀ ọgbẹ́kà níbi ìtàn rẹ̀ báyìí. Ejò kan tí wọ́n mẹ́tí retí ànábì. Báwo retí ànábì? Ẹ̀yìn ògbọ́dọ̀ sọ pé Wà á fún dàlú bàdà nàbí Muhammadi. gómìnà ní mímí fẹ́lẹ̀ yìí máa jẹ́. Abubakar Siddiq dhul Ẹ̀gbọ́. Ejò wọn ń gé ànábì jẹ. Wọ́n gé ọ̀gbẹ́kàrí jẹ. Kò sì fẹ́ jí ànábì. Ó kọ́ tó máa ń mi ẹsẹ̀ yóò yájú. Ànábì ó yájú. Ejò wa ń bù. Ejò náà ń san Ní ìtàn. sọ dídí mi Ẹ lè pìtàn kí wọ́n ní bò ló ṣe jẹ́. Ká máa bọ̀ tíra rẹ̀ ń bẹ. Ó wà lé. Arówó rẹ̀ á di ké ó tún wá yí à. Olúwa ni. Ó tún wá láyè títí sọ. Ó kọjá bẹ́ẹ̀. أفضلهم بعد النبي محمد Ó kú òní kí ní sọ lórí gbàgbọ́dọ̀ lọ́rùn tíra tí mo rà. Wọ́n jẹ gbèsè mọ́. أبو بكر الصديق Kì í sọ fún tí mo jẹ lè tẹ́ mo tó. Mo kó kún bàbá ìgbà mọ́. Gbogbo tíra tí mo ti mú ra kan. والفضل والندى أبو بكر صديق ذو الفضل والندى Kò wá fẹ́ jí ànábì. Ejò sì ń sán. Ẹ̀yìn pẹ̀lú ìgbẹ̀yìn lórí. Àṣẹ́nú ẹ̀sẹ̀ ní kọ́tún ní kọ̀nfídẹ́ǹtì ọ̀pá rẹ̀ kọ́ nílá Wọ́n nílá. kẹ́yìn rẹ̀ kí wọ́n pa ewu káàkó tó rẹ̀ oṣù. Wọ́n yọ kọmíṣẹ̀ lára yìí. Ó yọ ọ́. Ìwọ́n ní lọ tọ̀. Àgbà tí àáfà bá wọ yàrá ìyàwó rẹ̀. Bí ìbá ṣe pé àgbà kádàrá, ọmọ kí ògbọ́n ọ̀rọ̀ pípẹ̀lú àfà. Rárá àtàwọn ti pọ̀ jù. Torí kẹ́ni tí ẹ mú wá, áfù wèrè ni ẹ. Áfù. وأفضلهم بعد النبي محمد Àwọn arúgbó wọ́n pàwọ́ ìyẹ̀wò bàjẹ́. Ó gbé ọmọ sẹ̀mẹ́rà kan wọ́n fi dákà kólẹ̀. Wà á jí ráìsì tó pọ̀. Sọ́pọ̀ alo jíráìsì wọn lọ sí jẹ lórí sí. Ṣé jẹ́ lórí sílì? أبو بكر Bàbá ní láti kú sùúrù. صديق ذو الفضل والندى Omi ojú ẹ̀ tí wọ́n ń sàn. Tí ń ká. Ẹ́ tí ń ká. Tí ń ká. Ẹ̀yin náà ní kúndí ṣé mo ìdí. Wọ́n jẹ ẹ̀kọ́. Gbogbo ẹran tó bàbá rẹ̀ máa kó jẹ. Wọ́n á kó jẹ. Bàbá sì ní sọ̀rọ̀ tó lọ́ máa fọ́ àlàwọ̀ náà. Ọ̀rọ̀ ọ̀bá rẹ̀ ní kúndí kó là sí sí. وأفضلهم بعد النبي محمد Torí bàbá alẹ́ ọba tó jẹ sọ̀tà ilé rẹ̀ torí ẹ̀yìn ògbà kẹ́lẹ́. أبو بكر صديق ذو الفضل والندى Bàbá ilé ọba Bàbá wa gbà. tí wọ́n tẹ̀lé mi. Bẹ́ẹ̀ ni omi ẹkún náà wá ń kán. Ó ẹ tẹ̀lé mi àgbàgbà bàbá àbẹ̀dá mo lọ rí. وأفضلهم Ẹni ọmọ ní àwọn بعد النبي محمد discipline tó wà ní pápá ní ẹrí wù. Ilẹ̀ tó rí o. Ẹ̀gbọ́ àwọn ni bàbá wọn. Bẹ́ẹ̀ ni. Bàbá nì bàbá tó bí ẹni. Àwọn bàbá àti ẹ ló kọ́ àwọn ní kéwú. Àwọn ọdún bàbá jùlẹ̀ àwọn àṣìṣe ọmọ kéwú sí ẹ. وأفضلهم Wọ́n sáré ìdàgbọ́ fún ọ. Níta àwọn ni bàbá. Bàbá àti ẹ lẹ́jẹ́ tí wọ́n bàbá àti ẹ ló kọ́ àwọn ní kéwú. Oríire ò pé ọwọ́ ń pètè ọmọ àfáà rẹ̀ kò bẹ́ẹ̀ yí ọ́ ni. وأفضلهم Ẹ̀yin náà lọ́jọ́ tó fẹ́ ọmọ ẹ̀wọ̀n. Ẹ̀ sọ́gbà pìtẹ́ lónìí. Bẹ́ẹ̀ ni. Ó wá lu ọmọ àbá rẹ̀. Ó lùlù kí ni yóò pìtẹ́ lónìí. Ṣọ́tọ̀. Dákẹ́ ní ẹjọ́ ẹwẹ̀ ẹ̀kọ́ darí ní gbágbá. Àṣé àáfà ẹni kọjá bíbí. Bẹ́ẹ̀ ni. Ẹni parẹ́jì. Parẹ́. Ẹsìn tí ọmọdé àti Bàṣírù gbàgbà báyìí bó lọ wí jèrè. وأفضلهم بعد
نبي محمد wọ́n ti máa ń lo ẹgbẹ́ ẹ máa bọ̀ ẹ máa ẹ máa lágbára. bàbá yóò ṣí ayé tó ilé gbágbá adàdúródíà ilé gbágbá lẹ́kọ̀ọ́ Parísì sẹ́ẹ̀rì Òun lè rí o. tí wọ́n rọ ọmọ àbá rẹ̀ lóúnjẹ bọ́ọ̀ jẹ́ òní yó bọ́ọ̀ yóò wù ú wá ó fẹ́ lọ dá túwó lóko bàbá kan bá dá Ọmọ àgbẹ̀ méjì ni olùsí ọmọ kéwù. ọjà àgbẹ̀ wọn túmọ̀. Ọmọ àbá máa bọ̀ sọ. وأفضل Ànábì wọn lajú Ànábì dájú. ó ní àá Omi tó para. kí ni kọ́lẹ́kùn Kí ni pàálẹ́kùn? ó ní kí ni gẹ̀mí níbi ni Kí ni kan jẹ́ mi níbi? jẹ̀mí ànábì ní kí ni jẹ́ sí ẹsẹ̀ Gẹ́rí. ètò ìkàwé lè sọ Láìláha illallah. níbi lọ sí gẹ́jẹ́ Kí ló ṣe fún ọ? ó ní mo gé Ẹ ó ní wọn ti sọ fún ọgbà kò tó kọjá mo ti wá dúró dọ̀ mí ní sìn kì í sẹ́yìn ọgọ́rùn ogójì ọdún òní tí wàá fojú kàn ó wá dìbò wá kó dìbò máa kó tẹ̀kọ̀ mi. bí ìbá gẹ́jẹ́ ó sì fojú Ó kàn ní ṣe rí ọ. wọ́n ni wọ́n fẹ́ ló ti kú jẹ ẹni tó bá rí bẹ́ẹ̀ ọ̀jẹ̀bi òun ló jẹ̀bi ó wá tẹnu bọ ibi tí ó gẹ́jẹ́ ó wá fà á oró tí ànábì tù dálẹ̀ jọ náà òun ló bí táàbà ewé táàbà Ewé ewé tábà. táàbà ò sí láyé jọ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ oró ètò ló bí ewé táàbà. Ó ní o. وأفضل Bẹ́ẹ̀ni ibi tẹ́ bá kú sí ètò gbọdọ̀ débẹ̀ yóò mọ rí orun bàbá ńlá rẹ níbẹ̀. بعد نبي محمد Tí wọ́n náà ti sọ́bà pé ọjọ́ èlò tó bá mú tẹ̀. Ojú wa ṣe kirikiri. Ètò ti dára rẹ̀. أبو بكر صديق الفضل والندى Wọ́n ti pé rèrè ìsìn yẹn la fẹ́ lò. Sísìn ìjọ náà kí mo wá fẹ́ lò. Bàbá ni ẹmú káàdì wá. Every ló máa ń pè mí. Àsákọ́lẹ̀ ti dórí bàbá ní ọba. Ló bá di ìjẹta ọmọ Adélébọ̀ kìkùkù. Ọmọ tá a sin lọ ní ọkọ. Tí a bí lò. Lórí fíìdì. Owó nílé. Yóò. Àwọn pè mí lónìí, wọ́n tún wá pè mí. Ọkọ̀ mi ládàá àná. Ṣẹ́gun àwọn ilé gbágbá na ilé ládùn ìdá lóhùn. Àwọn tún pè mí lónìí. Mo ní sáà lè ṣe wọ́n ni. Wọ́n lá ṣe é, kó lè rí kó wà. Subhanallah. Torí tí ìbá rí ẹni, ìbànújẹ́ sì sẹ́kù lára mi. Ṣé ẹ lè ṣe rú ẹ̀? Ẹ̀sìn lè jura yín lọ ní àbá yín. Kí ló ti kàn ọ́ tó ti pò ṣe? Báńkò ṣe. Àṣepọ̀ ń jẹ àmàlà lọ́wọ́ lọ ní kọ́ọ̀lù àbá, ó sì pa á. Bẹ́ẹ̀ni. Ẹwẹ́ ní olúwo bá gba oúnjẹ lọ́wọ́ mi. Ẹwẹ́ ní tọ́lọ̀ wá gbòdì di ọmọ lọ́wọ́ rẹ̀, ó sì tún ṣe àbá rẹ̀. Subhanallah. Kò jọra wọn òwe mọ́lẹ̀ tí báyìí báyìí ọ̀dọ̀ gbàgbọ́lé lọ́gbà òwe. Àṣẹ bákan náà, àlè jèrè bákan náà. لقد صدق المختار في Ọlọ́run ìwúrọ̀ yóò ní kù fún mi láburú. كل قول Ìṣẹ̀lẹ̀ ṣe o. وآمن Ẹ wá pa ìbànújẹ́ mára pé ilé àfáà mi gbọdọ̀ dùn. Bẹ́ẹ̀ bá wá, kì í ṣe pé ní wá, àwọn ilẹ̀ túra ká báyìí. Bẹ́ẹ̀ni. Ìjà sòdò ní ọ̀rọ̀. Torí ọ̀wá kàdí báyìí, mo fẹ́ràn ọ púpọ̀. Ọ̀fẹ́ràn bàbá. وآمن قبل الناس حقا ووحدا Àmọ́ ọ̀fọ́ọ̀lù. Ẹ̀jùkú, ọmọ níbi níran, Ọmọ níbi níra. kábẹ̀rẹ̀ wá sí, gbọ́dọ̀ wí. لقد صدق المختار Pẹ̀lú ògùn ọlọ́run, ìlúlẹ̀ mọ̀ nínú. في كل قول Àwọn èèyàn sì wá ń kí nìsín. Ẹ wá pa wọn rẹ pé wọ́n lọ ní àfa. Kò lọ wí. لقد صدق المختار في كل قول Ṣé ìsàáàpà? وآمن قبل الناس حقا ووحدا Ẹkúrúgbè. وآمن قبل الناس حقا ووحدا Ọ̀gbẹ́ yẹn yóò bá Ànábì ní àpò. وأفضل Ẹni parí. بعد النبي محمد Bàbá ní ọgbà ọlọ́run fi kún dárájà yìí ni. أبو بكر
ẹkú ọkàn. Sídì Ọlọ́run kan ìrànlọ́dà. orí mórí ọ̀nà àánú kan tẹ́. Bọ́ọ̀rọ̀ kiri. Kéèyàn fẹ́ kó bí bọ́dí sì ti padà báyìí. Àbẹ́ rí nǹkan rẹ̀. Ètò kó dáadáa. Àbúrò má kiri. Sídì ìrànlọ́dà. Ó kàmìlẹ̀ ọ̀gá yóò gbà lẹ́bi ilé lámù. كسوة وكان شرابا Bàbá wí. وإنفاق عليها ثم رفق Ṣé wọ́n fáwọn? طعام Ẹ̀yin ni ń bá sọ̀rọ̀. كسوة Kí lè mà tí ń jóbìnrin? Kí lọ́mọ tí ń jóbìn? Bí a ṣe rí yẹn wò. Ó fáì. Ń bọ̀ tọ̀ láyà. Ó yọ̀ kẹ́. Ń bọ̀ kọ lọ́rùn. Ń rira bí ata obìnrin kọ̀. أرى صاحب النسوان يحسب أنها Àbá ìgbẹ́ta ó kí tá a jọ bímọ síra wọn. سواء وبون Èmi tẹ́ ń wo èpo dàgbà ní mo tí ì dájú ní. بينهن بعيد الله Mo sì lọ́gàá, bàbá ilé ọmọ lọ́gàá mi. أرى صاحب النسوان Àbá ń fà á, àgbàgbọ́ ni ọgbà mi jẹ́. يحسب أنها Ṣé òun ni á bí má bínú ẹ̀jọ̀ bá gba sí fúnra yín lẹ́nu. سواء وبون بينهن بعيد Ẹ lọ́kọ̀ ẹ̀yà àfọ́ àti ilé ìmọ̀ ni mo wà yìí. Ibẹ̀ láwa yìí. Kí lọ́mọ̀ tí ń jóbìnrin? Kí lọ́mọ tí ń jóbìn? Àyẹ́ lóbì, ẹ̀yin jóbì. Obìnrin yóò mọ̀ lóyún, yóò bímọ fún wa, ìsọkúsọ. Bí wọ́n sún mọ́jọ lè lóyún nísìn. Àdàmì ni háàrí. Bàbá, Allah akbar. أرى صاحب النسوان Kí ló sọ mi nìkan ló yí padà? Ápùtẹ̀ rí ẹni pè sí yàrá tí ó wù lóṣù kan tẹ́sì jẹ́ lóṣù kan nísìn. Ọ̀nà àpé ayé ti ń kájú, nǹkan ti ń kásẹ̀ báyìí. الله يحسب أنها Igi máńgò gbọ́fà lè wù lára rẹ̀. Bẹ́ẹ̀. سواء وبون Ẹ máa kán máńgò, ẹ máa kán gbọ́fà. Ẹ tún máa kán nǹkan lórí igi kẹ́ lè rí èso mẹ́fà báyìí. بينهن بعيد سواء Nínú ọjọ́ tó ní ìsìn ni. وبون Ṣé o bá òòlù? بينهن بعيد Ẹ wọ̀ mí ká sí ọmọ tí ń jóbi. فمنهن جنات Sọ tí mo fẹ́ sọ, sọ́ọ̀sì rí. تفيض ظلالها Lọ́gbà wa sọ kí n gbọ́. ومنهن نيران لهن عقول Àbáni tí ń jẹ́ obìnrin Tí ń jẹ́ obìnrin. alikọ̀dá ẹ̀gbin ní jóbi. Ẹ̀gbin. Bí kí n gbọ́. أرى Mo tún fún ọ ní tíra kẹ́lẹ́ ẹ̀gbin máa hàrá fún mi jọ. Hàrá ìlọ bẹ́ hàrá. إذا أنت لم تشرب مرارا القضاء Alikọ̀dá. ظنيت وأي الناس تصفو مشاربه ظنيت وأي الناس تصفو مشاربه Olúwa tí yóò sáré bọ̀ tó ń gbé gbé ọ́. Ọ̀yá. إذا أنت لم تشرب Tọ́ba náà ní mu. مرارا القضاء Ọlọ́run ní mu tó korò. Ọlọ́run ní mu tí ò da nínú ẹ̀gbin. ظنيت Òǹgbẹ ni ó pa ọ́. وأي الناس Tọ́ba náà ọ̀hún wá obìnrin tí ò níbi ó kù sí. Kódà ó kọ̀ ìyá rẹ̀ níyà. Wọ́n kọ̀ ìyá rẹ̀ níyà. Ọ̀hún ó lè tó dáa tán. Ǹjọ́ tí ìyá rẹ̀ bá gbé dé, ọ̀ sì kọ́ níyà. Ọjọ́ fọ́ọ̀lù ẹ̀fẹ́ wọ̀jọ tí a. Bẹ́ẹ̀ni. Fọ́ọ̀lù dàrí, fọ́ọ̀lù àzí. Ẹ̀fẹ́ wọ̀jọ wa.
ǹjẹ́ ẹ̀ṣẹ̀ bí a ń ta amúmára tá a fi dòní ẹ̀fẹ̀ múdẹ́ẹ̀tì ìyàwó káàkiri kẹ́dígbò lẹ́sìn ṣe é tàbí fi odó fọ́tí lórí. Ẹ̀dá ìṣòro ní àpò òbí ẹ̀jẹ̀ wa mú ẹni títà lónìí. إذا أنت لم تشرب Ó ní wọ́n tó wọ́n bẹ̀ ní ọ̀fẹ́ mu. مرارا على القضاء Wọ́n ti pẹ̀lú kọ̀dá, alukọ̀dá òní pé ojú. Ìpè ojú. Ẹ fi bú yẹn ni. Ẹ bá nígbà ní àbípẹ́ lójú. Ìpè ojú lóbìnrin. ومئت وأن يمنى في تسكر مشارب Ẹ máa ní. ومئت وأن يمنى Kí ló dé fi obìnrin lágbè? Ẹ̀rọ kẹ̀kọ́ ní sinmi láti bẹ̀rẹ̀ àwọn. Kí ló dé bẹ̀yẹn? Ta ní gbà lórí kọjá tó jẹ́ máa pa iwo? Ilé láàrú náà wà ló pa á. ومئت Ẹ̀yin ni ń bá sọ̀rọ̀ lọ́wọ́. Ẹ̀rù wọn ní bẹ́ẹ̀ ò bá gbà pé obìnrin kì í jẹ́ yóò padà sọ pé ìyá òkú mi. Àkọ́kọ́ ẹ̀wùmí àlàájẹ̀ lẹ́tù. Nítorí tó wọ́n sọ obìnrin di ẹ̀gbẹ́ àkọ́kọ́ ni pé fún ẹni sùúrù bàbá. Obìnrin ní sùúrù Tó bá pàápàá. béèrè owó aṣọ nísìn, kò ní fẹ́ kọ́ sọ pé ó dalẹ̀. Yóò fẹ́ gbà nísìn, Nísìnyí. ẹ̀gbin ló jẹ́ fọkùnrin. Bọ́ọ̀lù transfer yóò ní káàsì ló fẹ́. Ṣé mo lè da ilé kọ́? Ẹ̀gbọ́n, àlàájẹ̀ lẹ́tù lè ṣe èso sì jòkó sí ní kéèyàn máa kájú. Tí ìwà ti fẹ́ òfin tí ò ní sùúrù ṣe táàlì ló fẹ́ wò. Ìtánì ló fẹ́. Àbúkọ́ wọ́n lẹ́gbẹ̀ẹ́ sí ní bá tiẹ̀ jẹ́. ومئت Bó ṣe ń tọ́ ọkọ̀ yìí, òǹgbẹ ní òpàlù ẹ̀mí ìtọ́ tó fẹ́ lè tún níwájú lọ́wọ́. والناس تسكر مشارب Ó lè sọ fún mi, nínú gbogbo èyàn tí ń bẹ, tára ẹni tí mú wá mọ́yányán Ó wá sọ. kó wá sọ. Èèyàn ara bàlá yìí rẹ̀ ibi títí ṣe ẹnu wọ́n bínú afẹ́ ẹ̀nu fún un. إذا أنت لم تشرب Àkọ́kọ́ nù. مرارا Èsì mẹ́fẹ́ lónìí Lónìí. lọ́sírà mi. Àbí ló kọ ìyàwó yìí. Ẹ mọ̀ pé ẹ ti fẹ́ ìkanjú. Ẹ ti fẹ́ o. Obìnrin tí ó lóyún oṣù kan yóò sì lóò fẹ́ ra nǹkan ọmọ lónìí. Oṣù kan náà ni ọmọ tí yíra padà. Ara ń gà táwọn fi sásọ fún ẹjọ́ kó bá mi. Sàrẹ́ra ṣọ́ọ̀lù ni, sàrẹ́ra ìpara ni, kí lè fi nǹkan padà. Sàrẹ́ra pampers lọ́mọ tí ò tí ì bí. Láti ra fúdù o, kọ́yà kọ́ o. Bàbá lè gbágbá. Àṣé bó ti jòkó Bẹ́ẹ̀ni. ẹ understand yẹ pé n tẹ́ ẹ̀ bá ní ṣe lójú ẹsẹ̀ ẹ má lè kó o. Ẹ má ní ho fún o. Òògùn àkọ́kọ́ tí wọ́n ń bẹ̀rẹ̀ o. Mo fẹ́ ra bàtà òkè. Ọlọ́run ṣàánú wa parí ẹ sílẹ̀. Má dájọ́ o. Sọ́ọ̀rí kọ́ tó dájọ́ ó ti lọ kó bàtà lórí gbá o. Yóò fi pamọ́ ni o. Yóò fi pamọ́ ní ẹ̀. Yóò máa sọ pé tó kó nígbà kí lọkùnrin wá ká. Ó ti lọ sí pẹ̀jọ gbọdọ̀ ní sáré káàkiri. إذا أنت لم تشرب مرارا على القضاء ومئت وأن Ṣé ọ̀rọ̀ ìyàwó ní tẹ̀wọ́ o? Ṣé sọ ma fún ìfẹ́ ra aṣọ? Ó ti gbà lọ́wọ́ ẹni tí ó ti rà á. Bẹ́ẹ̀ni. Sọ̀rọ̀ ọjọ́ tí wọ́n sọ fún níwà dá ọmọdé sọ. Tó ẹ lè yẹ báyìí, ẹ ní sùn lẹ́jọ́ náà. Ọ̀wé kòrò, kòrò rẹ̀ kò nílò. Yóò fúnlẹ̀ mọ́. Mo fẹ́ sàlàyé omi fún ìdí ẹ̀. Olúwa mi. Bàbá. Obìnrin mi dùn ní kò tí lẹ́nu sọkọ rẹ̀, ẹni tó ní kí ni? Kò rẹ̀ ọdún. Kò rẹ̀ ọdún níbà.
ẹ̀dá múnú owó ẹran àtọwọ́ sukú ọmọ ìwé ló jura wọn ẹmú kan múnú owó lẹ́kí àtọwọ́ ẹran kí lẹ́fẹ́ múnú owó ṣẹ́ àtọwọ́ ẹran kí lẹ́fẹ́ àájẹrẹ tàbí ẹjọ́ wọn bá ẹni tọmọ ọmọ yín rẹ̀ ẹran tó bá yá èwo ni jáwèrè ẹran ti tẹ́lẹ̀ nísìn ẹni bá balẹ̀ nísìn wọ̀ bíà ni yóò padà yọ̀ ní. ọmọ wà ní kwásù ọwọ́ ní ọkọ̀ ní sanwó ẹran ọwọ́ àsunwó ẹran ọmọ yóò yunifásitì tí wọ́n tẹ̀lé mi láti dákẹ́ o torí mo ti ọ̀pá bọ́sà ọ̀ká rẹ̀ gà ìjà bọ́ọ̀lù ọdún ti rò Zọ̀nà ìta àárín. ẹ̀mí ní ẹgbẹ́ ẹ̀kejì ẹni kí lẹ́gbẹ́ ẹ̀kejì ẹ̀ẹ́dẹ́mi lóòrùn ṣé dátò ní gádọ̀ ẹgbẹ́ kejì ní kóbìnrin máa bínú tí ò lánàá ọ̀rọ̀ tẹ́ fi ṣe àwọ̀ láàárọ̀ tó rẹ̀ ní lọ́wọ́ ẹ̀rẹ̀ dáná sínú pọ̀ ọjíyà ẹ̀ bá ń gbẹ́ pàdé ẹ̀kọ́ kiri àwọn olùkọ́ ilẹ̀ wílà rọ̀ síbẹ̀ ní ìwúlò yìí ẹ máa jẹ wúlò yìí yóò sì dáná o yóò dátọ̀ ọmọ rẹ tí ò fẹ́ kí wọ́n dún yóò ẹ tí wọ́n sùn má jẹ bẹ̀rẹ̀ má dá àmàmà ẹni máa gbóbi ajá ẹ má dànù ń tà fẹ́ràn ẹ̀yọ́ ọkùnrin tí wọ́n fi ń tà fẹ́ràn tó ọ̀bá ti fẹ́ràn bẹ́ẹ̀ ọ̀rẹ́ níyàwó láyé rẹ̀. ẹ̀dá òbí bá sì nínú wèrè obìnrin tó fọ́kàn lánàá tó ní àbọ̀wọ̀ rẹ̀ jọ̀nà mọ́kà ó kú ìjọba ni mọ́kà kan ní ọ̀pọ̀lọpọ̀ hàràhàrà tó ti yá di hàràhàrà nínú adé náà nù. Ìlà tàlà mùtàṣírọ́. lẹ́nu alẹ́ sàárò ó wà létí àdèmí. Mìíràn ààrùn. ẹgbẹ́ wojú ara yín ìwà yín ni sọ́nà ní òun. Aláìkọ̀dá. níbi tí mo ké tí ra obìnrin dé láyé ó ní ìrẹsẹ̀ mi. Sọ̀rọ̀ ìta. mo tó wá sẹ́kọ̀ọ́ mọ́lẹ́ rẹ̀ ni bí mo ti mọ̀ ọ́. Àyọ̀nà sì tasọ̀ máa ṣàrẹ̀. sáà mẹ́gbẹ́ kẹta. àti fọ́ọ̀sì ni bá sọ elékìí ni ẹ̀gbọ́n ṣíwọ̀ greediness obìnrin greedy jù á lọ tí a bá ìpẹ̀rẹ̀ lé yàtọ̀ bá ń múra ọlọ́mọdé kiri méjì jẹ yóò kàn fúnra àbúrò rẹ̀ níbẹ̀ wá ní ẹ̀lú àkíní ọdún mi yóò bàjẹ́ jẹ́ nù. Ìjẹ́ni mo rẹ̀ ra nígbà náà kọ́ ẹgbẹ́ ti jẹ fún. Wàhálà ń bí ẹnẹ́kà. Láwọn tàṣódà wọ́n látọ̀rọ̀. Ẹgbẹ́ Ṣòbólà rọ̀ṣáàdì ìdá pàtà àwọn kan. ọmọ ilé lálùmọ̀ wà. Wàhálà ń bí ẹnẹ́kà. Ó lè ṣe òpá ògùn. Láwọn tàṣódà wọ́n látọ̀rọ̀. Ṣòbólà rọ̀ṣáàdì. Ọ̀rẹ́ tí ó máa ń tẹ̀lé ìfẹ́ ẹnu kò lè darí ilé. Obìnrin bí ó ti láti báríkà tó ọ̀ wáyé láti fi tírìtì ẹ̀yìn. Tí wọ́n ti lọ́wọ́ ni pé ọ̀fẹ́ mu omi tó kúrò, ọ̀fẹ́ mu omi tó lẹ́gbẹ̀ẹ́ gbogbo ẹni ó pa ọ́. Gbogbo ẹ̀ àdúgbò yìí ló kúrò ọ̀kan wọn ni. Sọ́rẹ́ tí ò sọ tiẹ̀ jáde kò sẹ́ni tó bèrè ọmọ gún lẹ́sùn. Ọ̀rẹ́ darí ayé bá. Àwọn ọ̀rẹ́ gbè, ìrún ní máa kùn, kò tún fún ẹlẹ́yìn máa kùn rẹ̀. Báwo ra àmàdà bẹ̀rẹ̀ tó pẹ́ jẹ látàrí ìwọ̀n mọ́ dá wọ́n ti pàṣẹ àmàdà. Ọkùn àkọ́kùn jẹ mọ́ ní ó ti gbọ́. Ọmọ tó ní ọ̀fẹ́ dáná tẹ́lẹ̀ ó ti. Wàhálà ń bí ẹnẹ́kà. Láwọn tàṣódà wọ́n látọ̀rọ̀. Ọ̀rọ̀ kan tí mo sọ tí ó wà káàkiri ayé fún tó bẹ̀rẹ̀ àwọn pariwo rẹ̀. Mo lọ́kùnrin tó bèrè kọ̀yìn sí. Wọ́n yẹ bá pé ìwọ bẹ́ síwájú rẹ̀. Ìwọ náà wá kọ̀yìn sómi tó sì jẹ́jẹ́ rẹ̀ lọ́dọ̀ ẹjọ́ náà kò sí tá ò. Èyí jẹ́jẹ́ mi ní jẹ́ padà ó ló méje sàmọ́ kò bá. Ṣòbólà rọ̀ṣáàdì iná pàtà àwọn kan. Ìsọ́ọ̀tì wa di mélòó? Ṣòbólà rọ̀ṣáàdì iná pàtà àwọn kan. Èyí jẹ Pandora. Ló wọ ẹran sórí igbá.
ẹ wá débi tí ọ ti wá gbẹ̀sán tó jẹ wèrè náà wá bí náà wá kọ̀ yìí sí ipa káyà rẹ̀. Èsì ò ìjà wèrè wọ́n lò ẹgẹ́ tiẹ̀. Ṣé ibi tá a ti ṣe gbogbo nǹkan náà tí owó ti bá yanjú náà lò? Wọ́n á bínú ìyàwó màá rẹ̀ nì. Ọ̀pẹ̀ sí. Sọ̀rọ̀ lára ṣáájú. Bàbá obìnrin burú dáadáa ní màá rẹ̀ nì. Ee, fọ́ọ̀kà dúró. Ìlà àtọ́ta kẹ́. Báwo ni wèrè rẹ̀ nǹkan sí ọ́? Yóò máa lọ pẹ̀ pọ̀. Wọ́n kọ́ mi ní kọjú sí ìlú. Má lọ bá wèrè pọ̀. Ilẹ̀ mọ́ lọ, nǹkan sí ọ́. Wèrè wá fàrà tó ti bẹ́ẹ̀ni, mọ́jà lọ bá débi yìí o. Bàbá ní gbogbo ṣe kò sí ẹ̀. Omi bí lò di àlà. Lẹ́nu tó ti jẹ yóò tó ti sùn. Ọ̀dùn sọ́bẹ̀ kó mọ́ sùn. Ọmọ ẹgbẹ́. Èyàn ń jáde ní èyí. Ẹ wo ẹgbà gbogbo ká ẹbí pa lórí. Ẹbí pa lórí. Fẹ́ mi, ọwá ló jẹ ọ́ lẹ́gbẹ̀ẹ́. Ọbínú kan jẹ ẹlẹ̀. Yóò dá gbọ́nẹ́jọ́ kejì ni. Yóò wá di ọ̀sẹ̀ kan débi ti pọ́ ọ́dọ̀ ti fúnlẹ̀. Yóò lọ bá ọmọ àti ọmọ jẹ́ látàlẹ̀ kò ní pọ́sẹ̀ kan ni. Wòye sì ń kọ́. Ẹjọ́ òṣìṣẹ́ ìfúnná sáyẹ́ǹtì ẹ̀. Ẹjọ́ ó ṣe iṣẹ́ tó gba wá sí ni. Ẹnẹ ẹsẹ̀ kalẹ̀ máa rún. Sẹ̀mú tó jẹ lẹ́sẹ̀. Rún mi ní ìka. Tẹ orí mi fún mi. Ẹ̀yìn ní ọ̀rọ̀ mi. Ọ̀yìn obìnrin níṣẹ́, ọwá ní baálé lé ní ọ́. Wọ́n bí ọrẹ. Baálé kí náà baálé lórí? Obìnrin fẹ́ kí èèyàn máa bí àwọn sẹ́ni. Bá mi dín ata, dín ìlú fẹ́ mi jẹ́sù. Òun wá pa obìnrin tì. Ẹ wá ní cat and mouse nínú ilé. Ẹ wá ríra yín sá. Ọ̀dùnkọ́ ọ̀gbìn, ọlọ́mọdé gbọ́dọ̀ ìjà. Ìjọba náà máa jà. Yóò jẹ́ ìjà rẹ gbé nù. Wọ́n ń jà ọ̀bí nínú yàrá omi wo tíbi ní pálọ̀. Ó tún gbé sípò míì. Ọ máa jà àmọ́ bẹ́ẹ̀ni. Wọ́n lọ ti sanwó. Ìyá máa jẹ́ ọ̀. Nǹkan wà sáyé rẹ̀. Wọ́n bínú wọ́n tó fi kéṣẹ́dì sí. Wọ́n á rí ara ṣe ọ̀bẹ ló mú ọ lójú. Àdínlẹ̀ ìjọ rẹ̀ wọ́n. Wàhálà ń bí ẹ̀ka. Ìjà kọ́ gbádùn ayé rẹ̀. Ẹni ló bá wúye, obìnrin jẹ́ ẹlẹ́gbin. Jẹ́ ẹlẹ́gbin, ẹ̀gbin ni wọ́n. Ẹ̀gbin ni wọ́n. Bẹ́ẹ̀ bá sì kọ ẹ̀gbin kò ní rí ayé gbé. Because ọ̀nà táwọn náà gbà bí ọwọ́ fún àwọn ẹ̀gbin ni. Ẹ̀jẹ̀gbin rẹ̀ yóò kó lè bà bí àlùbáríkà fún un. Ọmọ àfáà ní kéwù ní ẹ̀mẹ́jọ ogun yìí sí. Ẹ̀mẹ́jọ ogun yìí. Obìnrin ọmọ ìrọ́bù. Ọmọ àmà ayà wa. Wọ́n mú ayà wá mú. Sọ̀tọ̀ bá àfáà, àwọn ilé díẹ̀ nínú ọ̀rọ̀ náà. Wọ́n ti bẹ̀rẹ̀ ayọ̀ pé pẹ́lú ó parí ayé rẹ̀. Láńtà fún ọ̀gá. Alóbo ti mọ̀, ọ̀rọ̀ alẹ́ nìkan kúrọ́ mọ́. Ọwá bẹ̀rẹ̀ wà sí lórí bẹ̀rẹ̀, sí wà sí láwá sí ní. Mọ́sàn kankan mọ́, ọ̀fẹ́ sọ̀rọ̀ kú ni. Obìnrin nìkan understand ẹ̀dẹ̀. Ṣẹ́gbọ́ ẹjọ́ dáadáa, kẹ́mọ̀ tó fẹ́ kẹ́mọ̀ tí ò fẹ́. Bàbá ní ọba, mo tó bẹ̀rẹ̀ ní òfẹ́ ní mo ṣe kà agbára pọ̀ tí bá dé dàbí kí n pọ̀. Wọ́n rí tó pìtọ̀ ní yẹ́yẹ́. Bàbá wò ní nǹkan, sọ wò ní ìtànẹ́bì ni. Àwọn asíjọ́tọ̀ ọmọ ìtura lẹ̀ tí inú ìyàwó ló ti ẹ̀tọ́. Kò tí ẹ̀ mọ́ bọ́ sí rí. Ọ̀tọ̀ gbẹmọ́ra bí ìmọ̀rùn. Ìyẹn ṣe wí láwà ní wọ yàrá òbí. Yàrá àánú. Ó lè jọ sáwọ́sá tó lọ wà sí ni. Sẹ́sí mẹ́sẹ̀ ń túbà. Yóò kọ̀ dáàmú rẹ̀. Ìwọ́n náà mú wá bá ìlú ajé ọmọ kí ó tẹ̀ kọ́. Kì í sọ pé kí òun pa ọ̀ sọ̀kalẹ̀ fún ni. Wàhálà ń bí ànákà.
تسود ولم ترى Ọba ní last order kò lọ́dọ̀ ìyàwó yẹn o. Tọ́ba ni má gbé ẹsẹ̀. Ọ̀gbọ́dọ̀ kú ọbẹ̀ yóò mìíràn. Kí ni? Ó bá bọ́ àti pa. Ọwọ́ nígbà tó ti kásẹ̀ òkè, ọwọ́ kó orógùn tì í. Ọ̀ sì owó náà. Torí tó fẹ́ mu mílíkì tó rà kú tẹ́lẹ̀ yóò kàn sùn lẹ̀. Àrẹ dọ́kítọ̀ ní ti gbádùn. Mo sẹ̀ mú lórí 13 mi. Lórí wa dé 25. Láyé kò ní nàbí wọ́n ti kú. Ọwọ́ ẹ̀wọ̀n yóò sùn ọ̀. Alọ́wọ́ ẹ̀rù ti nà. Ọwọ́ sì ti nà. Ọkú bá rẹ̀ lò. Nígbà gírí wèrè tó ọmọ sí nílé. سبل الرشاد إذا أطعت هواك Ọmọ mi Rashida, àbí mi ṣe bàbá rẹ̀? Good. Àbí? A fẹ́ fẹ́ àwọn obìnrin kan tó fáìn. Ẹlẹ́kẹ̀ẹ́ kọjú sí mi. Bàbá rẹ̀ wá pé ìgbà tí ń lọ ilé ọkọ. Ó ní wọ́n ọmọ mi ẹ̀gbọ́n. Inna hadha ar-rajula qad khayyaraki. Ó ní wọ́n ọmọ mi sọ̀rọ̀ ọkùnrin yìí. Ó ti sọ ọ́ lẹ́sà pé òun fẹ́ ọ. Ọmọ gbojoko níbẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Èmi náà ló wá fẹ́. Ó ní kò tán síbẹ̀. Ẹ̀gbọ́n wala tabdahina. Ó gbára sí i. Látàbdáhà ní ó ti ká pé lọ́kùnrin látàbdáhà. Ó ní wọ́n ọmọ mi obìnrin. Ibi tá à ń lọ yìí má lọ yẹ̀yẹ́ wa níbẹ̀. Má lọ yẹ̀yẹ́ wa níbẹ̀. Ọjọ́ Rashida. Sínú. Má dojú tí a tó bí ọ. Má dojú tí àwọn tó bí ọ. Ẹ̀rọ obìnrin tó wá bí ẹni náà. Sẹ̀fẹ́ bìkan láti fẹ́. Tóbìnrin bá sí èrè wọn ní ibi tó ti wáyé ọmọ ọdún. Ọmọ tí ò lólùwà, ọmọ tí ò ní títọ́, ọmọ ọ̀nà kíran, ọmọ òfò, ìyá rẹ̀ gan wèrè, bàbá rẹ̀ ọ̀tọ̀ Ọlọ́run. Látara jẹ́ nìkan ìrànlẹ́ sì máa ṣẹ̀ṣẹ̀. Ẹ̀rọ bẹ̀rẹ̀ ní kí wọ́n á ní máa tóbi oyè yẹn. Ìjọba ẹni kí ni àkọ́kọ́? Ẹ dá mi lóhùn. Now, أطيل حليمة إذا الحليم عصاك إن الحليم إذا عصاك هداك ọmọ àlùbáríkà yìí tó bá fẹ́ mi lé ńlá. Gbọ́tọ̀kọ̀ rẹ̀. Gbọ́tọ̀kọ̀ rẹ̀. Ìdá. إذا الحليم عصاك Bọ́kọ̀ rẹ̀ bá fúnlẹ̀ mọ́ ìrótọ̀ ọ̀rọ̀ yóò dá. Ọ̀wé kìlẹ̀ dáadáa. Mọ́mú lára ṣe jù. Bọ́ọ̀ bá gbọ́ tiẹ̀ yàrá ìta ni wọ́n ti kọ̀rẹ́ tiẹ̀ wálé. Tẹ̀lé tiẹ̀. Wọ̀n mi ó gbọ́n jù ọ lọ. Kódà bọ́ ọ lè kọ́ níwèé. Ó gbọ́n jù ọ lọ. Ọgbọ́n tọkùnrin bá gbọ́n tó fi ká ẹsẹ̀ obìnrin sókè. Bàbá lọ gbẹ́ni. Ìgbàsọ̀ lọ́wọ́ rẹ̀. Ọ̀sùn ló gọ̀. Ó wá gbàdùn ìsàwọ̀. Sọ wá gbọ̀ bá. Wọ́n lè fi abúlé rẹ̀. Ó ní ọ̀sùn tí ó fi gùn ní kan bá lù. Ara tó ń mú ní wákàtí 6 ìṣẹ́jú kan lè gbà. Ọ̀sùn ló gọ̀. Ó tún parí fún ọ. أطيل حليمة إذا Gbàgbá. Ẹyin yọ ẹni náà. Ẹ má wọ ọkùnrin bí alágọ̀mọ́ ìfẹ́ yín nípa lọ. Kò sọ́kùnrin tó gọ̀. Wọ́n lè falágọ̀. Wọ́n lè falágọ̀. Ọ̀rọ̀ yóò rí tí ń dami lédè sọ níbẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ náà sọ. Ẹni tó lè mọ́gẹ̀dẹ̀ nínú ọ̀sọ́sọ́ níbẹ̀. Ọlẹ́yìn àgọ̀, àwọn mẹ́rin náà ń fẹ́ òjé, ó já kìíní, òjé, ó já kejì, odù, ó jẹ́ kẹta. Ó wá ń wá àtọ̀, ó wá kú nìkan. Ọgbọ́n kan ló ń rí ọmú kò láàrin ẹ̀ lókù. Sọ́dọ̀ kọ́kọ́ nu sí ọ ni. Ṣùgbọ́n ọlọ́tọ̀ tẹ̀lé ká. Ọgbọ́n ìjọba rẹ̀ nì. إذا الحليم عصاك إن الحليم Bàbá. إذا عصاك هداك Tọ́kọ̀ yín bá ní ẹ̀káì. Ẹ máa káyì. Ọgbọ́n tẹ̀fí ń ta wórógbó kò tó sọ ayé. Ọgbọ́n òwò lẹ́yìn obìnrin gbé. Ọgbọ́n tàbí torí ọkùnrin lónìí. Ọgbọ́n wórógbó. Kẹ́kọ̀ọ́ sínú gbàdú kẹ́mẹ́lẹ̀ mú. Ìjọba ní ọgbọ́n tàbí tolé. Owó ní tí ìjọba fẹ́ parí ìjọba tó bèrè pọ̀. Ìjọba ní parí sí ìdálẹ́. Kò ní parí o.
ẹ ti máa débi káwá sàdúrà arábà náà kó máa náwó adé àbá àti ọmọdé sọ ọ̀rọ̀ olórí ikú náà tí ó sọ̀rọ̀ lọ́yìn ẹ ti máa débi rọ́bà náà ó lè yẹ nínú èkó. ìjọba tó bẹ̀rẹ̀. ìjọba tó bẹ̀rẹ̀. وإذا استشارك ohun tí ì tú yìí. أطيع حليما wò ní ọmọ dáadáa tẹ̀lé tọkọ rẹ. إذا الحليم عصاك ọkọ rẹ bá ń ṣe ọ látara fi ń kọrẹ tiẹ obìnrin tí ò bá ti gbọ́ káì ọgbọrọ ṣe yín má yóò ṣe ẹsẹ káyìn ọkọ rẹ ló lè sọ fún ọ ṣe tí ò dáa. àdéhùn tẹ kò sí nísìn tẹ́ẹ̀mù ẹni kiri fóònù títẹ̀ ọlọ́mọdé ọkọ̀ pa iná. fóònù ni o. fóònù ni o. fóònù. fóònù. àti tó gẹ̀dígẹ̀dí. bẹ́ẹ̀ ni. ó wà lọ. ṣéjọ́ nù àbí wárápá gbé yìí. ṣé ń gbọ́? tọ́kọ̀ rẹ bá ti ní wọ̀mí tó bá ilé ní wá aṣọ tó wẹ̀ nínú láìkì ẹ̀ lọ́pọ̀ tọ́ba bá gidi wọ́n lòdì tó ń wọ́n lọ ẹ̀ tó bá wọn kò ní bẹ́ẹ̀rẹ̀ wálé nù àbùkù ti dúró dòkó tó débẹ̀. إن الحليم sọ̀rọ̀ kọ̀ rẹ tó ń wò. إذا عصاك هداك lásìkò tí ń kọ̀rẹ́ tiẹ̀ àdá ń fi ọmọ lẹ̀ ní. ẹlọ́kẹ̀gbẹ́ yóò bìnrin èébú tọkọ yóò gbìn ní yàrá sódà kí o gbìn níta. obìnrin ní òmùdé ló wà báwọn fún ọmọ lóúnjẹ yóò kó nǹkan dàáta ni yóò wá fún ọmọ náà wàá sọ pé kò ní yé o ọ̀dà sọ kò bí lójú olórí ikú ìyá ni ọmọ náà bá tàṣẹ pé experience ẹni o èèyàn ṣe ń rin pópó ìlátòkè délẹ̀ tó wá ti báyìí tí ń fún ọmọ lóúnjẹ tó wá yọ sápá kẹ wọn wá lọ ní títì tó lórí ire ní ẹsà kí lọkọ rẹ wá tilẹ̀ fún mọ́rí fún ọ̀pọ̀lọpọ̀ wá ní ẹjọ́ pé kwaya kó lẹ̀ fún wa lójú wọ́n ti rí tẹ́kọ́ tó sọ̀rọ̀ nígbà tó ti rí fíkọ̀ rẹ yẹ́yẹ́ tó lọ ó wò ó dáadáa kó tó lè fi ọkà yìí. ṣé wọ́n ń gbọ́ ẹ̀sùn wá ti sí mọ́. وإذا استشارك من تود فقل له Rashida mọ̀ ní tó bá bá yẹ̀ ṣe mọ̀ràn. فقل له أطيع الحليم إذا الحليم نهاك mo wá ní kí ní fa wàhálà fún mi kí n ráyè máa lọ náà أطيع الحليم jẹ̀mọ́ ẹni kí làkọ́kọ́ إذا الحليم نهاك adábí ó ní á أطيع الحليم akínsọ́lá pẹ̀lú إذا الحليم نهاك abákínsọ́lá pẹ̀lú ẹ̀dùnkú dáadáa mo fi ṣàwòkí níbẹ̀ وإذا استشارك ní kí n ṣàkọ́kọ́ من abẹ́rẹ́ wà sí wọ̀nyí láyé ní kí làkọ́kọ́ تود فقل láàmú fáwọn níjà ọ̀rọ̀ ní ìlọ́mù níjà yóò tó ti wọlé rẹ̀ nísìnyí àkọ́kọ́ tí ìjọba ìlú tẹni túlù náà bẹ̀ obìnrin tẹ́rọ ń gbà rẹ bá ti gùn ju bọ́kọ rẹ ṣe máa lọ yóò ṣẹ̀ṣẹ̀ káyìn ọkọ rẹ ló ń fẹ́ kó mọ àkàrà ló lè rà wọ́n á lọ gbà mí léèsì ńdọ́tọ̀ bá ti wọlé sí ìgbàlódé mọ̀ bọ̀ ni ńdọ́kọ̀ yín bá fẹ́ ni bàbá jẹ́ ìrúgbà rẹ ga ọmọ bó ṣe mọ́ wọ́n bẹ̀rẹ̀ fóònù 750,000 ó náà tó ṣàjọ mú kò tí tó bá wọ́n bẹ̀rẹ̀ iPhone kò tó bá èyí lẹ́jẹ́ fún ọkùnrin ó pọ̀ níta ìbéèrè ti pọ̀ jù ọkọ ní já kó mọ níwájú ìta ó ní rárá mo ti gbẹ lẹ́gbẹ́ mẹ́sàn-án wọ́n ń bọ̀ ọ̀tà àdúgbò náà ń bọ̀ gbogbo èèyàn ń bọ̀ èsì ní kọ́mọ náà mọ́sàn fi gbèsè tó bá bá lẹ̀ níbi tí ó pọ̀ dé bàbá wọ́n mi obìnrin táwọn ọkùnrin máa fẹ́ràn ìgbẹ́ ní tààsì ẹ̀bí ní mọ́ tó ọba rí wá àjò tó lè bá ilé ṣe bá fún wa tí ó fi jẹ́ àtàrà nímọ̀ gbọ́rọ̀ àgbà fún ní nǹkan pé ẹ̀yọ́ mi lẹ̀ jura yín lọ wà lẹ́bí ẹ̀ bá ní méjì mẹ́ta jura yín lọ
aláàánú bẹnu yín ọ̀dájú bẹnu yín bẹ́ẹ̀ ni ìwọ́n tó bá ní kàmá dasí tí ń sọ̀rọ̀ bọ́lá ojú rẹ̀. وإذا استشارك ẹni yíyọ دعوت فقل kí ló mọ̀ أعطيني حليما kí ló mọ̀ tó fẹ́ dá sí إذا الحليم نهاك kí ló dámọ̀. أعطيني حليما ọ̀lẹ́ ilé ìbá إذا الحليم نهاك ọ̀lẹ́ lọ́rọ́ tí wọ́n rí lọ sẹ́sàlẹ̀ kòtò ẹni tí ń lọ sí lórí gbọ́dọ̀ تشارك kóṣù ìsàlẹ̀ kòtò lọ́wọ́ دعوت فقل òjẹ́ ká yọ yọ أعطيني حليما ẹni bá yóò wà ní sọ́kòrò. إذا الحليم نهاك ṣé arábìnrin tí ẹ máa gba tiẹ̀ lọ ìyàwó ní náà tẹ́ ẹ bá fẹ́ gba 20,000 ẹ má gbà kìtì aróòní ọkùnrin tó bá dọ̀tún làdá kò sọ̀rọ̀ fún 25,000 yóò ní àti ẹ̀jú bá lọ fi dájọ́ sọ́wọ́ bí ìjọ mẹ́rin sí orí 2,000 ṣọ́ọ̀bù ìgbà pé aróòní ni ọwọ́ àtàkù mo fẹ́ ra bàtà 20,000 kí ni ìyá ọkọ rẹ̀ ń wọ̀ àbí ò lẹ́ni obì owó lè rí ajẹ́ tó fẹ́ jẹ ìyá rẹ̀ sì jẹ pa. Ṣé wọ́n ń gbọ́ ẹ̀dá bàbá? Ṣé wọ́n ń gbọ́ bàbá? أعطيني حليما Ọmọ mi, má kánjú jẹ ọkọ rẹ fọ́ọ̀nù. Má kánjú jẹ. Lẹ́hàmì àjẹrẹ tẹ̀lé lè ṣe má jẹ́ sùn lò ọ́. أعطيني حليما إذا الحليم نهاك Ẹ jẹ́ ìgbẹ́ tẹ́ ti pẹ́ ní ọkọ̀ díẹ̀. Ọfẹ́ lo 40, ó fún ọ ní 20 lónìí. Àkọ̀sọ́wọ́ kan máa ń ṣe kí ni? Ọkọ̀ gbà yín náà. Ọmọ mi sí lọ́rùn. Ọ̀rọ̀ kódà èmi nìkan ní tí wàá lọ́sọ̀ tá a mú ní bó ṣe báyìí fún mi tó tó pọ̀. Tí ó fi sán tán àrùn mi ní. Ó ló wà láì bí ọ̀bá fẹ́ mi tì ní kó yára rẹ̀ lónìí. Ó wá bínú tilẹ̀ kó sọ fọ́fọ́ síta. Ṣé pàmí ikú ni ọ ni? Wọn ò gbọ́ mi yé. Ó ti lágbá báwọn. Má jẹ́ ọ̀rọ̀ gbà rẹ̀ ń kú jù. Wọ̀n mí kọ́tọ̀ lè bẹ̀rẹ̀ ṣù tọ́wọ̀. Kọ́tọ̀ lè bẹ̀rẹ̀ agbótá fẹ́dò. Kí ni ń kọ́ àwọn ọkọ rẹ̀? Èló bẹ ní rí tó kábùkádà rẹ̀. Kí ni sọ́ọ̀sọ̀ fi ń kọ́ mẹ́? Èló ní wọlé fún tó ń kárọ̀ sùn. Ǹjẹ́ mo ti wọlé? Kò tí ì tẹ́rọ̀ ọ̀dì. Bẹ́ẹ̀ni nìkan ló kọ́ pọ̀lẹ́ náà fún ọba yìí náà. Ibi tẹ́ ti wọ́n ma. Bẹ́ẹ̀ni, tààrùn yìí ti máa ní ọ́. Bárò ti ní ọ́. Wo mú ká tó ṣe fòfò. Wọ́n lè sọ́kọ́ yìí sí lọ́rùn. Wọ́n bá tún nípa kan kúrò ní ìdíje. وإذا استشارك دعوت فقل أعطيني حليما إذا الحليم نهاك Wọ́n gbé lánàá wọn ẹ̀ Yorùbá nẹ́bí mi. إذا استشارك Ó kà mí lẹ́bẹ̀ẹ́ tí Yorùbá nẹ́bí mi. دعوت فقل Bọ́ọ̀rọ̀ mi ti gbé dìde nífẹ̀ ọba ní ọba rìn ní mọ́nà. أعطيني حليما Àti ọ̀ìdẹ̀ yìí, ọ̀ìdẹ̀ tí mo kọ̀ yìí sí. إذا الحليم نهاك Wò mí jẹ́ sọ fún ọ, àbẹ́bí sápò lérí ba. Ọ̀rọ̀ tí bá sọ fún kọ̀ ni authority ni. Kí tó sọ̀rọ̀ bóde mo gbé tí mo gbẹ́sẹ̀ ní. Mo ráyè kátírà, ọlọ́run fún mi lọ́pọlọ tó gbé. أعطيني حليما Wọ́n ń wá aká, wọ́n sàádọ̀ wọ́n ń wá, ọ̀yàwó ànábì ká, wọ́n ń wá aká, wọ́n ń wá aká. Àwọn ayé ẹ̀mí níbi tó sádọ̀. Wọ́n ní kí ló lé ọ lé ẹ̀mọ́ tó sọ ni. Ó náà ìyàwó mi béèrè nǹkan tí mi ní. Ẹ̀mọ́ gbọ́. Ó ní mo tún wá sọ pé ní n wá gbà mí bọ̀. Tó ti sápò nínú. Má lè kó lè fa. Wò mí, ọkùnrin mi ò kú lọ́fà yìí, ọdún kẹfà ni.
ọmọ pọ́lì ti gbà ìyàwó sì ní rí ó ti wà ní yàrá àánú bí ta ti fi ń dómi yí ẹni wọ́n tún fọ́ọ̀rú sí gbọ́ wòmí grab your copy grab your copy now. Ó ti gbọ́ tí mo sọ copy ti ẹnu you grab it gbá tí ẹ mú kọ́ dìmú sísí Abubakar wa ni ta ló lé ọ nínú wọn tó pọ̀ ọ̀nù jẹ sọ́mà mi ní kí n lọ jẹ ní ìyà àrẹ́bìnrin ọdún sẹ́yìn ọ̀ọ́lùyàwó mi tó bá bí kọ́ ẹ̀jẹ̀ mi bẹ lára rẹ̀ kí n ti ẹgbẹ̀ tó àríwá tó fẹ́ dá sí má bẹ̀rẹ̀ tọkọ rẹ̀ òní òtúrò rẹ̀ àmọ̀ má jẹ expectation rẹ̀ má jẹ pọ̀jù mẹ́jọ pàjù ẹ̀tọ́ rà kó ráìsì ló rà ẹ̀tọ́ rà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́ láti jẹ ni èwo ni ọkọ ní òkà kó ráìsì dì èwo lẹ́sẹ̀ tí ò jiná gbọ́ra ti tápà ọ́ ti dáadáa ọ̀pọ̀ àbọ̀ ilé ẹ̀tọ́ jẹ yóò lọ lẹ́nu wò mí ẹ̀jẹ̀ ń bá sọ̀rọ̀ dáadáa torí káyọ̀ ọkùnrin tẹ́ tí ó kú pírísì wà náà bèèrè nípa wọ́n àkóléyà èèyàn rẹ̀ ọdún ọwọ́ sẹ́pẹ̀ èèyàn ní òní yẹ owó sí ọmọ tí ń san sí mẹ́jọ jẹ̀rí ẹ̀ ní wọ́n sì rọ́jẹ̀ jù kò ní bẹ̀ẹ̀ tí máa kọ́ ọmọ sí baba tẹ́ẹ̀dí ó jèrè baba ọmọ obìnrin ló ní ẹ̀kọ́ títà tí ò lọ́fíìsì ni ẹ́ ọmọ ẹjọ́ tí wọ́n rò fọmọ tí ò pẹ̀ sí bàbẹ́ àfọmọ tó bá gbọ́n tí ò pọ̀rọ̀ lọ́yà rẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí sọ méjì náà ní sọ fún ẹ má bẹ̀rẹ̀ tí ò ní náà ẹlẹ́ẹ̀kejì àṣídà mọ́stík má lè pé tí bá ti fẹ́ ọgbọ́dọ̀ sí bẹ́ẹ̀ bá bá débẹ̀ yóò tẹ̀ bẹ́ẹ̀ bá jẹ́ sọ̀rọ̀ kò kò ní jẹ́ sọ̀rọ̀ sámú mọ́ ìyà sọ̀rọ̀ kò bọ́kọ̀ bá ti lóhun ní nǹkan kò nínú ọwọ́ dára àti fi agbé kùránì ó lè mìíràn tí bá gbúrọ náà bí mi wọ́n ní kùránì wo ọtí máa tọ́ fi rè kí ni a fi rè bàbá lè gbágbá ṣé mo communicate mo lọ wí ni. وإذا استشارك gbàgbọ́ تواد فقل له alábìbẹ pàtó wọn bá kàn ìyàwó rẹ̀ kẹ́ ọ méjọ mi lọ ẹ̀yin yẹn lẹbi lẹ jura yín lọ ẹ gbàgbé ẹ ní ebe ìjẹbi yín lọ wà láì jura yín lọ gbogbo nǹkan ẹ mọ̀ náà jura yín lọ ẹ mọ̀ ara mú jura yín lọ ẹ mọ̀ ọ̀rọ̀ sọ jura yín lọ tẹ bá tún dé támákì ẹ tún wúlò jura yín lọ lórí támákì mo ti bẹ̀rẹ̀ ní máa ń fò wọ́n lọ rí tèmi. وإذا استشارك من تواد فقل له mo bẹ̀rẹ̀ sí ọmọ mi sọ ọ̀rọ̀ kó lọ wá ní dáadáa lílo ìkàlà ọ̀rọ̀ tó dẹ̀ náà mọ̀ sọ ọ̀rọ̀ tó tẹ̀ ẹ̀lú ọ̀rọ̀ ìgbà táwọn ẹ̀yìn ògùn ní ìwà ayé mi ọ̀rọ̀ ìwà ẹ̀rù bẹ̀ ọmọ mú sí ní orí àfáà yìí sì ní ìgbà kan máa kí ọ̀ ọ̀wá sọ̀rọ̀ bí ámì á jẹ́ ń rẹ̀ táwọn kéwé bàtà tó bá kọ́ bẹ́ẹ̀ àṣùbà ni ó gbà lọ ó lẹ́yìn iṣẹ́ ìṣẹ́ bá sùn kó tó wọlé ìyẹn gbọ́dọ̀ lẹ̀ lóhùn one month wòmí ọwà lọ kọ́ ìrìn akọ ìrìn ẹ̀ta ọ̀tọ̀ ìrìnú ilé ọmọ níbi ẹyẹ advantage ga ọmọ ìṣẹ̀lẹ̀ tọmọ kùnì ẹwà lóbi òjòbìnrin lọ ìwọ wá ń bọ̀ bí kìrókò wọn bọ̀ fún pàtó ẹ̀tẹ̀ ń tarí rẹ kí ó sì ń yẹ ibi tó yẹ káàdù ọ̀rọ̀ lè ní máa lọ mọ́tò pẹ̀pẹ̀ lọ́sà ń lọ yáyáyá ní bíréèkì lọ́yìnlẹ̀ ọkọ̀ àdójú bẹ̀rẹ̀ ní àṣírí Subhanallah. Bàṣmánà bóòlù onídìrí أقيل حليما ọmọ mi ní fẹ́yàwó lẹ́nu إذا لحليم هناك níbi tí
ṣàdúrà wọ̀ mí tó o bá ti ráyè ṣe mo tí mo sọ ọkùnrin kìíní kan ẹ̀jìmọ́ wọn lọ ní àfaradà ṣe lóbìnrin tí o bá ná àfaradà yóò dára lórí àsìkò tí ẹ̀wá tẹ́ ń kó kìkì wa o kápẹ́ náà ìyàwó wò ná àfaradà àti ìlówó jẹ́ náà kìkì náà kọ́kọ́ ní ìfaradà ló jẹ́ kó wọ́n dé bá lọ́dọ̀ wa òkìkí là ń gbé kájọ náà mú ìdí ni mú ìdí ni wọ́n tó sáájú nù owó tí ì dé àwọn gbàtí wọn faradà owó wa dé náà wá ń jẹun lálẹ́ ìsìn gbọ̀ngàn wá gbọ́ hánàbọ̀ ọkọ̀ mi kí ìtẹ̀mí pẹ̀lú ẹ̀ àwọn tó bẹ̀rẹ̀ nígbà tó nílé ìyàwó tẹ̀mí kẹ́ àgbẹ̀rẹ̀ ní tí mi máa wà ló sì fi gbèrè lọ́nà pàà ìjìbá rẹ̀ mọ́tò nílẹ̀ méjì náà wọ́n kò gbà kó fẹ́ mi. وَلَوْ بِأَنَّكَ تَسُودُ عَنْهُ tó jẹ́ pẹ́ báyìí ní kíni bàbá lálù náà pẹ́ níwájú olóògùn wọ́n ṣètò náà tẹ̀lé ọpọlọ ni àtẹ̀tọ́ wọn múlò náà tí wọ́n á sì wèrè ìṣàṣẹ́m bá a níbẹ̀ ṣe سُبُلَ الرَّشَادِ bàbá wa yóò gbà sí ìdílù. إِذَا أَطَعْتَ مُنكَرًا mánéjì ọkọ ẹrù kò ṣe pàà nígboro ẹgbẹ̀rẹ̀ ẹ̀ka lójú àánú ara yìí ni ẹni kí ló dé tí ó sọ bẹ́ẹ̀ tó ló lè dùn ẹ́ ẹni kí ni sọ̀rọ̀ pẹ̀lẹ́ tí ń gé ọ lò tó ní òtí ọlọ́run lọ́yìn àdéhùn yóò ti mú kẹ́mẹ́ jọ kó tó pàdé rẹ̀ yóò parí mánéjì yẹn gbogbo tọkọ rẹ̀ lè ṣe ní oṣù fún ọmọ ní kì í ṣe ní ìgbà náà kọ́ tó wá nílẹ̀ mi content òṣìṣẹ́ ní òṣìṣẹ́ náà ṣe pé tá a bá náwó nínú àwọn ẹjọ́ lò lọ́rọ̀ ẹni tí ò mọ iye tí ò dákọ̀ bọ̀ yóò bá tiẹ̀ jẹ́ ni ọkọ̀ ọlọ́kọ̀ wọn mú lọ́kọ̀ tó gbẹ́gà ẹni bá lọ́kọ̀ kò tó kókó sí kòtò wọ́n sọ fún ẹ̀sẹ̀ rà pé káì bábẹ́ lẹ́yìn ní ọ̀la ìní bọ́ kòtò ìkà ní ẹ̀dá ní gbèsè kúrò lọ ní tèmi. وَإِذَا اسْتَشَارَكَ wo mi wọ́n sì fọ̀rọ̀ lẹ́ni tí ìpá tì lọ́kọ̀ bí tiẹ̀ sọ́dọ̀ tẹ káàkiri gbòòrò nísìnyí àgọ́dú àwọn àwọn mánéjà àwọn tẹ̀sà wọ́n sì lù ẹ́ gbòòrò àwọn oríìrì sí wọ́n fi síbà torí kí wọ́n rẹ́dí àti lọ́kọ̀ wọn fẹ́ kẹ́lẹ̀ kan darí àwọn wọ́n sì ń wáyé tó mọ́ kànga bóò náà ṣe mọ́ bá a ṣe tó yìí náà ó tún ti dáàkì ìṣẹ́fọ́ ìyàwó wa lónìí. Lèlá ìkàwà ọlọ́run kan ló pe lẹ́yìn ọlọ́run sẹ́ni ó pé wá. Bàbá òun sọgbọ́ sọ́kọ̀kọ̀ rẹ̀ ní gbogbo àyẹ́yẹ́ ẹ̀yìn ẹ̀kọ́ ti sí ìdásílẹ̀ rẹ̀ àbá ìyá kan náà ní ẹ̀kọ́ ọkọ̀ lọ́nà. Ó wà kọ́ ọ̀rọ̀ lórí ọ̀kárí ọ̀kárí. Bàbá ní ọmọ tó ń jẹun. وَإِذَا اسْتَشَارَكَ Sẹ́ẹ̀rí, tó tó rọra ṣe inú rẹ̀ tó wá dùn. Kò dá ọkùnrin máa wó yáyà, kó má sí gbóró. Wọ́n ṣe tiẹ̀. Ìyàwó ni wọ́n ń bọ̀, ó wá ní gbọ́dọ̀ ní nǹkan sí. Ìyàwó ní kò ní í yọ, ìdí bá mọ̀ ọkọ̀ sínú. تَوَاءَتْ فَقُلْ Lọ́wọ́ ni sábà mú sí abẹ́ẹ̀kọ́ni ní. Àbí sábà mú sí ẹ̀kọ́ nílé. أَتَيْنَ حَلِيمًا Àti àwọn ọmọ pàdé mi lọ. إِذَا الْحَلِيمُ هَلَكَ Ẹja tẹ́ wà dúrà fún ọ. Kọ́ tí ò lẹ́sìn tó máa bẹ̀ ọ́ gbọ́dọ̀ gbogbo òun ní kí bá ti wà kó bẹ̀. Ọmọ sọ tí ò lágbó أَتَيْنَ حَلِيمًا mo fẹ́ kọ́ lálùbáríkà fún àdídé bọ̀. إِذَا الْحَلِيمُ هَلَكَ Mo rí bàndírì kẹ́lẹ̀kẹ́ bẹ́ẹ̀ kọ́ ní àdìmọ́ ẹ̀sìn rẹ̀ mẹ́tàrà pẹ̀lú ọlọ́dọ́rà. وَإِذَا تَشَارَكَ Ẹ̀sìn rẹ̀ lẹ́hàwá. مَا تَوَاءَتْ فَقُلْ لَهُ Ẹ wá gba tí ìpàdà tó bá yá. أَتَيْنَ حَلِيمًا